Hello. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ sir. Ẹ kálẹ́ mà. Yes sir. Ó ní nǹkan tí mo fẹ́ sọ fún yín. À ń gbọ́ yín mà. Èmi àtọkọ mi 2 years báyìí láti jọ wà. A ṣe marry náà ni adẹ̀tí ní bébì ọmọ 1 year old ni. So ìgbà tí mo wà lóyún tí mo wà bíi 5 months la ní iṣu lórí pé ó nà mí. Bọ̀ torí pé mi jẹ́ ọkọ tẹ́ pé mo kí lè sọ nǹkan tó bá ń ṣẹlẹ̀ fáwọn èèyàn, mo máa ń dá dì fún ara mi pé kí n tó bá yá tí ó bá yọ kúrò lọ́kàn mi mo máa gbọ́kàn kó bẹ̀. Ọ̀rẹ́ mi kan tí mo wá sọ fún ní àárín ìgbà yẹn lórí bí gbogbo nǹkan ṣe ń rí, ìyẹn ló wá lọ sọ fún dádì mi pé lágbájá báyìí ó na ọmọ yín òkè nìkan tó. Dádì mi ò wá tètè sọ fèmí. Àmọ́ gbà tó di pé wọ́n fi kíní yẹn hùwà sórí ọkọ mi, wọ́n fi hùwà títí tí ìjọ́ tọ́rọ̀ ṣáà máa kàn wọ̀, àwọn fi sọ̀rọ̀ bínú. Ọ̀rọ̀ yẹn wà ní ọkọ mi wá dèrò. Tó fi wá di pé níbi tí ìṣòro ilé báyìí, a máa sọ ọ̀rọ̀ tí dádì mi bá tọ́ sọ fún, a máa fi bú mi nínú ilé. Ó di pé kò tún bá mi sọ̀rọ̀ nínú ilé, kò tún bá mi ṣe nothing. Àwọn fámìlì ẹ̀ náà, anything àti ẹ bá ti níbi tí ìṣòro ilé báyìí, a máa sọ fún àwọn fámìlì gbogbo nǹkan tí bá ń sọ, gbogbo nǹkan tí bá ṣe, a tún máa rẹ́kọ̀dù ní a máa ṣe. Ìgbà tó ṣàdí pé àwọn fámìlì wa wọ́n wá bá wa dá sí. Bọ̀ torí bọ́wọ̀ yẹn ṣe ń dùn èmi sí, èmi ò bíbí farabalẹ̀, mo kàn ṣáà ń sọ gbogbo nǹkan tó ń dùn mí bí mi ṣe sọ. Àwọn fámìlì náà ṣàpadà bínú, wọ́n ní ẹni òṣọmọ gidi mi ń ṣe gbà mí ṣá everybody lọ. Àtìgbà yẹn ṣáà èmi àti ẹ̀ ṣáà máa ń ní issue gan-an pé kò sí communication nítorí nothing. Ó máa ń dùn èmi pé báwo ni ìwọ tó jẹ́ tàṣẹjọ bẹ̀rẹ̀ tí mo tún lọ́mọ lọ́wọ́ pẹ̀lú bó ṣe ń ṣe mí nínú ilé. Àmọ́ gbà tó tún yá mo bẹ̀rẹ̀ iṣẹ́ torí ọmọ mi ò tí pé 2 months ṣùgbọ́n tó ti ń yọ mí lẹ́nu kí n lọ ṣiṣẹ́ òfin lọ ṣe. Kò síbi tí mo fẹ́ gbọ́mọ sí, mo tún gbọ́mọ sí daycare. Ìwọ náà ni wàá tún máa bá mi fà á pé mi lọ gbọ́mọ sí daycare mo ṣe. Wàá ní bá mi dá sí ọ̀rọ̀ pé bọ́mọ ṣe fẹ́ jẹ. Ìjọ́ tó bá wù ú ló máa sílẹ̀ pọ̀ èmi tún fọkàn sí pé Ọlọ́run àṣàṣe. Nígbà tó wá di pé ìjà ń pọ̀ nínú ilé pẹ́pẹ́ everywhere ń gbóná everywhere ń ṣe. Tí bàbá ẹ̀ náà bá máa sọ̀rọ̀ á ní àtìgbà tèmi ti bímọ ní kò tí lọ déédéé fọ́mọ tòun. Àwọn dídì sọ fún àbúrò ọkọ mi torí àbúrò ọkọ mi máa ń gbé pẹ̀lú àtẹ̀lé. Àwọn dídì sọ fún kó má wà mọ́ torí mi lè bọ́ ilé. Èmi lè ṣe ọmọ wọn dẹ̀rẹ̀ kò ń fèmí lówó ńlé kò ń ṣe àmọ́ ó lè lọ club kó máa lọ náwó yẹn fún. Átúndélé á tún máa pa àwọn ọ̀rẹ́ pé 500,000 jẹ́ ká sáré àríǹjẹ ká lọ ṣe. Ìwọ dẹ̀rẹ̀ kódà 2,000 ló ń fèmí inú ilé 2,000 yẹn gan tó bá gbàjà fílẹ̀ ó lè fi lé ọ̀sẹ̀ kan kó jẹ́ bí oṣù 3-4 ó lè máa fi lẹ́nu. Ibẹ̀ ń gbé lọ bẹ́ẹ̀. Àmọ́ tó fún ẹ́ dípẹ́ àwọn fámìlì tiẹ̀ náà pẹ́pẹ́ nílì tuntun pẹ́pẹ́ èmi lè bínú sọ̀rọ̀ á wá gbé lọ fún wọn ó wá ń di wàhálà every time táwọn fámìlì ẹ̀ náà ti pẹ̀yìn sí wọn ti ṣe. Kí lẹ fẹ́ lórí ètò ẹ̀? Kí n jáde lé kẹ́ni tó fẹ́ wọlé kó wọlé. Wàhálà yẹn ṣàpọ̀ every time. Kí lẹ fẹ́ lórí ètò ẹ̀ mà? Ní pé bóyá kẹlà mi lọ́yẹ̀ kí ni mo lè ṣe. Kí ni age yín mà? 28. Age 26 lẹ́wọ́ ẹ̀ pẹ̀lú ọkọ yín? Yes. Kí ni age ọkọ yín? 32. How many years lẹ fi kọ́ ọ̀tẹ̀ yín méjèèjì? 2 years no Africa 2 years but within that 2 years kasa ni 2 years because it's like a year plus. Iṣẹ́ wo lọkọ yín ṣe? Ó ń tajà ni. Iṣẹ́ wo lẹ́yìn náà ń ṣe? Èmi agent ni. Okay. Ẹ̀yin méjèèjì ṣé ẹ ṣe wedding ni mà abẹ́ kan lóyún lẹ wọnú marriage yẹn? Ìgbà tẹ́ lóyún gbà yẹn lẹ ṣe ṣe? No, ẹbí ti mọ́ra wọn kó tó di pé a ṣe introduction ni ṣá. Okay. Ṣé dáàdì yín mọ́mì yín àti dáàdì ọkọ yín àti mọ́mì tiwọn náà ṣé wọ́n dẹ̀ support marriage yín mà? Bẹ́ẹ̀ni
kódà ìgbà tí mo bímọ ilé ọ̀dọ̀ wọn náà lọ tẹ́ pé inú mi dùn wọ́n tún wá kí wọ́n tún wá sí kódà mo mú wọn bí ìyá bí ọmọ ni àwọn náà dẹ̀ mú mi dàpọ̀ lásìkò pé tá bá ti lọ́rọ̀ kékeré nílé tó bá ti ẹ mọ̀ tó ṣẹlẹ̀ fúnra rẹ̀ ẹ̀yin méjèèjì lẹ fẹ́ di ara yín síta marriage just 2 years nísìnyí tí wàá pọ̀ báyìí sin 1 sin 2 sin 3 ẹ ti wá ṣe ẹ ti ṣe sin kalẹ̀ tílẹ̀ ti kún láàrin just 2 years in marriage ẹ̀yin méjèèjì fúnra ara yín ẹ̀yin méjèèjì kó mọ̀ jẹ́ kí bóyá oyún lẹ́kàn fi hùkọ́ ara yín kó mọ̀ jẹ́ kí bóyá ẹ̀ rẹ́dí àti fẹ́ra yín gan tẹ́lẹ̀ bóyá kò sínú agreement pé máa fẹ́ra yín tẹ́lẹ̀ ló fi jẹ́ pé ìrìn àjò yẹn le tó báyìí láàrin ọdún méje tó fi ń kan bàbá tiyín tó ti ń kan bàbá àti tọkọ yín náà tán gbó tẹ ti fi gbólóhùn ránṣẹ́ sí àwọn òbí yín láàrin ọdún méjì mà èmi ò rò pé ẹ ní plan àti fẹ́ra yín gan tẹ́lẹ̀ yín méjèèjì kò sínú plan yín tó bá wà ń bẹ̀ mà kò yẹ kó le tó báyìí kódà kò yẹ kó rí báyìí ẹ lọ́rẹ̀ ìgbà tó nà yín ẹ wá sọ fọ́rẹ̀ yín ẹ ṣe kinní kan òun á lọ sọ fún dádì yín ẹ wà àwọn ọ̀rọ̀ yẹn dádì yín ò wá pè yín wọn ọ̀dọ́rọ̀ yẹn lẹ̀ wọ́n wá fi sọ̀rọ̀ sí ọkọ ọmọ yín ẹ gbọ́ gbólóhùn tí mo fẹ́ sọ ẹ̀ kó jí ọmọ tíyàn bí nínú lójọ́kùnrin àbójóbìnrin Paul Babadúdú Olúṣèyí Ògúnfọlájù ọmọ tó bínú tó jọ́kùnrin tàbóbìnrin ó nírú ọ̀rọ̀ tó lè sọ fún tó lè sọ sí ní àwọn stage kọ̀ọ̀kan tó bá dé nínú ayé bí bẹ́ẹ̀ kọ́ ìfẹ́ bàbá yẹn tàbí ìyá yẹn yóò sọnù ló kà yọ ọmọ yẹn ọmọ ẹni ó ní àwọn tó fi bá sọ̀rọ̀ ní àwọn ìkòríta kọ̀ọ̀kan tó dé nínú ayé o ò tí ì rí bàbá o ò tí ì rí ìyá tí wọ́n tún máa da ọmọ wọn pè ilé ayé láti gbé bá ìbà fáwọn ará jọ̀hún kábíyèsí rẹ̀ Elédùmarè ká tó wá sọ yìí pé wọ́n tó jẹ́ ọkọ ká tó wá sọ pé dádì tìyín ṣé ẹ̀ ń gbọ́ mi arábìnrin wọ́n wá ń sọ ọ̀rọ̀ tí ó bá ọkọ tìyín nínú jẹ́ wọ́n ń sọ̀rọ̀ yẹn sí kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin lẹ ṣe lẹ gbé ìgbésẹ̀ ẹ̀yin bẹ́ẹ̀ ṣe amúkọ ẹrù ẹwọ òkèlè ẹwọ ẹwọ sàlẹ̀ ní tèmi ó sọ fún yín lélẹ́yìn máa ilé ọkọ tìyín lẹ dé yẹn tẹ́ bá ní ọkọ fẹ́ ibi tẹ́ dàgbà dògbò sí gbogbo yín yẹn ọ̀tàn síbẹ̀ tẹ́ darúgbó tẹ́ máa jèrè àwọn ọmọ yín tọkọ yín máa jèrè yín tẹ́ máa jèrè ọkọ yín ibẹ̀ lẹ dé yẹn tẹ́ bá ṣe tán láti sọ pé last bus stop mi mo dé yìí obìnrin tí ò bá ṣe tán láti kọ́kọ́ mà ẹ̀ṣẹ̀ lọ́dún méjì no marriage kò yẹ kó le tó báyìí ẹ̀yin lẹ kẹ́ mọ́ gba wájú kẹ́ mọ́ gbẹ̀yìn kẹ́ gba ọ̀tún kẹ́ gba òsì ẹ lọ́kọ yín ẹ ló ń lọ sí club tó ti ń lọ tẹ́lẹ̀ kó tó di pé ẹ fẹ́ra yín mo parọ́ mà ó ti ń lọ náà kó tó di pé ẹ fẹ́ra yín ó dẹ̀ wà late 32 ẹ dẹ̀ express kọ́ mọ́ lọ club yẹn mọ́ ọlọ́ọ̀bá ń gbọ́ mo lè fẹ̀mí Paul Babadúdú ta Olúṣèyí Ògúnfọlájù kí n fi kún yóò lọ club. ẹ farabalẹ̀ mò ń bọ̀ ńbẹ̀ mo sì ń bọ̀ ńbẹ̀ yẹn yóò lọ club yóò lọ. ẹ̀sùn kọ̀ọ̀kan yín mọ́ clubbing tẹ́lẹ̀ kó tó di pé ẹ lọ fẹ́. ìtẹ́ wàá ṣe lélẹ́yìn mà tọkọ yín bá ti dé lálẹ́ ẹkúnlẹ̀ bí ọkọ yín bẹ́ẹ̀ bá sunkún sí lọ́rùn ẹ̀ sunkún sí lọ́rùn kí ìfẹ́ padà sínú ilé yẹn Paul báwo wàá ṣe nífẹ̀ẹ́ iye tí wàá nífẹ̀ẹ́ àwọn ọmọ ẹ̀ tí wàá nífẹ̀ẹ́ ìyàwó ṣé wàá fẹ́ kán ráre ọkùnrin tí ò tọ́jú ìyàwó tí ò tọ́jú ọmọ kò nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ náà ní nàá ọkùnrin tí ń tọ́jú ẹ tí ò fẹ́ kó ráre o wá lọ́kọ rẹ ò tí ì show love sí ẹ tó kò tí ì wà romantic tó ọkùnrin tí ò fẹ́ kó ráre ó nífẹ̀ẹ́ ni obì ò bá mọ ráre kí títì ọkùnrin mi ò ràn náà a ní ẹjọ́ jìyà díẹ̀ kórí ẹ lè bá a pé járe obìnrin ni yóò bá ṣe kí nìkan wọn jù bẹ́ẹ̀ lọ́wọ́ nífẹ̀ẹ́ mẹ́ wọn ló ṣètò náà ní ẹjọ́ jìyà díẹ̀ ẹjọ́ dàmọ̀ ó dẹ̀ ní agbára tó fi lè gbàyàwó ẹ̀ lẹ̀ pẹ̀lú ìdààmú tíyàwó ẹ̀ ń dà nínú ayé kó tó rí kó jẹun yẹn yóò mọ farapamọ́ ni yóò wà dáńtà kò ní dánlé
ọkùnrin kan wà bẹ́ẹ̀ nu ayé bẹ́ẹ̀ a dẹ̀ lè blame wọn tẹ́ ẹ bá tún bí ọ náà léèrè wọn á tún rí wí pé ìyàwó àwọn kò nítẹ̀lọ́rùn ní gbèsè ayé ẹ̀ àwọn ò bá ìyàwó gan wálé fún láti fi jẹun àtọmọ ẹ̀ síbẹ̀síbẹ̀ kò ní fi mọ àwọn nígbà tí èjì wá dé àwọn wá farapamọ́ fún ẹjọ́ jìyà díẹ̀ nú ayé kó mọ̀ pé yes èèyàn ṣiṣẹ́ kó tó rówó ni. mà tí ọkọ yín bá ti dé lálẹ́ ṣé ẹ̀ ń gbọ́ mi mà ṣé ẹ̀ ń gbọ́ mi mà bẹ́ẹ̀ gbọ́ mi mà. fáǹfààní ara yín ni o fáǹfààní ẹ wà lake 28 báyìí àbí fáǹfààní ara yín ni o ọ̀nà yín sì jìn nínú ayé ẹ̀ ní mọ́ kọ́kọ́ káàkiri o mo dẹ̀ ń sọ fún yín lórí ètò ìtàn ń pè ní ẹsẹ̀ àárọ̀ kèé ṣe àwàdà ìtàn ń pè ní ẹsẹ̀ àárọ̀ tó lágbára ni gbogbo èèyàn kọ́ ló máa ń kọ́kọ́ tó máa ń pè ẹ̀ gbogbo èèyàn kọ́ ẹ fa ọkọ yín mọ́ra pátápátá yányán ẹ bẹ́ẹ̀ ẹ sùkísù lọ́rùn ẹ lọ bí àwọn fámìlì ọkọ yín ilé tiyín nìyẹn. àwọn fámìlì ẹ̀gbọ́n wọn tún kọ́ òun náà láwọn nǹkan mi. alẹ́ ẹ lò mà ẹ lò mà ṣé ẹ fẹ́ kọ ọkọ yín ni mà. ẹ lò tẹ́ ẹ bá ti fẹ́ kọkọ yín ẹ lò mà tẹ́ ẹ bá ti fẹ́ kọkọ yín mà àwọn ìgbésẹ̀ tẹ́ máa gbé ni mò ń sọ fún yín lórí ètò yẹn ṣùgbọ́n tẹ́ bá ti fẹ́ kọkọ yín ẹ lè bínú tán tẹ́ ẹ bá ti fẹ́ kọkọ yín mà tí ó ti yé yín àwọn ìgbésẹ̀ tẹ́ ẹ lè gbé mò ń sọ fún yín yẹn ẹ lọ bá àwọn fámìlì ọkọ yín ìtọ́jú ẹ bá wálẹ̀ nu wọn ẹ lọ bá àwọn fámìlì ọkọ yín kì í ṣe pé fọ́tò ara yín hanra yín náà ẹ dẹ̀ court kó tó di pé ẹ wed náà tẹ́ ẹ bá dẹ̀ love ara yẹn ni mọ́ gorí ara yín pé ó yá mo ti lóyún fún ẹ ó yá bímọ wà nú ilé mi ibì kan lẹ ti jọ bẹ̀rẹ̀ yín méjèèjì ẹ lọ bí ọkọ yín ẹ lọ wà submissive ẹ̀dẹ̀ má máa rojọ́ ọkọ yín fún fámìlì yín mọ́. tí ẹ bá nífẹ̀ẹ́ ara yín ẹ má jẹ́ ó kọjá alẹ́ yìí torí tí ọ̀rọ̀ bá ti ń pẹ́ ńlẹ̀ ó máa ń gbọ́n sí ni. ọkọ yín ò ṣàwàdà lóòótọ́ o pé tẹ́ bá fẹ́ máa lọ kẹ́ máa lọ o wọ́n tó máa wọlé ọkọ yín ò ṣe àwàdà o ẹ̀yin obìnrin pọ̀ gan obìnrin alálùbáríkà pọ̀ gan torí tẹ́ mọ̀ sọ́nsìn ni pé ẹyin obìnrin lè pọ̀ lóòótọ́ ṣé wife material wá pọ̀ nu wọn ó pọ̀ nu wọn o mò ń gbẹnu ọkọ yín sọ̀rọ̀ ń sìn ẹ̀yin ni kẹ́ ẹ mọ̀jì kí family tẹ kí marriage ti yín ó bàjẹ́ kẹ́ ẹ mọ̀jì ó dàrú tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ara yín mà tẹ́ ẹ dẹ̀ rí pé ẹ ti dé last bus stop ẹ kú kalẹ̀.